bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yìí sùn wa ẹlẹ́kẹta àbí ẹlẹ́kẹrin àwọn alájí wa Abdulrazak Ẹlẹ́yìnlá tó ṣe pé báwo lówó ti wọlé pẹ̀lú rọrùn báwo láti wá ná síbi tá a fẹ́ akramakumullah vice president tún active president papọ̀ àwọn ní alájí wa Nureen Ẹlẹ́yìnlá ẹgbẹ́ àwọn àdìmújà fún yín pé yìí ṣe ní dákan yín gbogbo àwọn yín bàbá wa Khalifa ẹ ṣe ṣéwù wọ́n ní kí akíyín alájí wa Abdulrazak Sẹ̀bùtú ẹkùsẹ́ bàbá wa Khalifa wọ́n ní kí a sọ fún yín pé Ọlọ́run ò ní dùn ẹnì kọ̀ọ̀kan wá ńlá dáa rẹ̀. Àmín. ìjókòó yìí ìjókòó àwọn onímọ̀ ni àmọ́ ẹnu tí mo fẹ́ kó yé wa ní ìrọ̀lẹ́ yìí èmi tí wọ́n yàn tí wọ́n ti mi síwájú yìí ẹni pé àwọn Yorùbá náà ni wọ́n kòwé wọn ní ọbẹ̀ kéèlà bí sóògùn ògbójú pé ìwọ náà ló kéré dùnú wa wọn náà ṣáájú wọn ní kí n wá ṣe wá sí wọn kàn fẹ́ kí n àná sí bí ìjókòó yóò ṣe máa lọ àti ń ta torí ẹ̀ gbé ìjókòó yìí kalẹ̀ bí ìjókòó yìí ti wà ìtọ́wọ́ ẹ̀ pé wá sí ni wọ́n fẹ́ ṣe ni àbí wá sí wọ́n dá ṣe ni àwọn tó nímọ̀ ju èmi lọ àwọn ni wọ́n sọ pé kí n wí kéwú tí àwọn aríké níwájú bàbá kèsè pọ̀pọ̀ lọ́kàn kèsè pọ̀pọ̀ lọ́rọ̀ yín ọwọ́ kan yìí làwa dé díẹ̀ náà ni àmọ́ Abdulsalami wà ń bí jẹ̀mí ìlì وإن بجميل علمي يأتي فمرحبا فأفضل علمي مريكينا التواضع وإن بجميل علمي tọ́ba lọ ọmọ ló ga ọmọ وإن بجميل علمي tọ́ba lọ ọmọ náà akí ọrùn ṣeun. وإن بجميل علمي ọba mọ bàlágà akí ọrùn ṣeun. وإن بجميل علمي símọ́ǹtì kì í bá ń jà lérí rẹ akí ọ àwa súnmọ́ra akí ọ kó ṣeun. وإن بجميل علمي tọ́ba ní gbogbo tí ń jẹ́ mọ́ gbogbo tẹ̀yàn bá sọ olè dákìlù ẹ̀ akí ọ kó ṣeun. وإن بجميل علمي يأتي فمرحبا má gbé bàbá dọ̀ wa ìkẹyọ̀ kan tí ó dá gbogbo ẹ̀ nù bàbá kọ́ wa. فأفضل علمي bàbá kọ́ wa ní tẹríba tó yanjú àríyìn nǹkan lọ́dọ̀ bàbá jù tó yanjú tẹ̀sí gbogbo tó bá lọ mọ̀ ọ́n àìní tẹríba táwọn wá ní tẹríba tí wò ní wù yóò da gbogbo ẹ̀ nù àwọn èèyàn padà pé ó lé lérí ibú kẹ́yìn rẹ̀ Allah kéwú táwọn á rí kí ọ̀pọ̀ tó gan àmọ́ bàbá fi wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ tẹríba ẹ̀kọ́ bẹ́ẹ̀ ti gbáyé òun la rí géèlì òun ni ò ní jẹ́ kí wáàsí ìlú tí mo fẹ́ ṣe àbí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ níbí ni oníjọ́ pọ̀ bàbá wa gbàgídọ́mà ọmọlẹ́ ulama wa ahlullahi haqqan baqad afu bi'izzil fakhara ọmọlẹ́ ulama qad sabaru wa dhallu inú àwọn àfáà tí ìjáfa àwọn òrújú
tí ó sì dàrú bàbá wa Gbádùmọ̀ jẹ́ kan nù wọn tí wọ́n bá ní àwọn àfáàdà tí wọ́n bá ní àwọn àfáàdà tí ò rújú pé sáfàsì làwọn eléyìí àwọn afá kan ló kọnu ayé àmáyé padà kẹfí sí wọn pé wọ́n dọ́gbọ́n sí àwọn afá kan kó ayé já yẹnyẹn àmọ́ngbọ̀n padà yá àwọn èèyàn padà fura sí wọn kó lọ́wọ́ kankan nú kì í ṣe bẹ̀rù Ọlọ́run ló débẹ̀ ọlọ́gbọ́n nú àmọ́ nú àfá táyọ̀ kẹfì kankan sí láburú sínú ìjà àfá rẹ̀ nínú ìlú tá a wà yìí bàbá Gbádùmọ̀ jẹ́ kan. ọmọ yìí lọ́wọ́ alùláyé àgbà. ẹni Ọlọ́run tó farabalẹ̀ tí ò ní dáwọ́tì má bọ̀ àbá yìí. ọkọ̀dà fún obìnrin sí ní pàkàrà. ẹlòmíín ní karama àwọn èèyàn padà fọ èsì pé karama lásán ni ọdọgbọn sí karama òun ni kò mọ nǹkankan. òun ìlú ìlànà tí bàbá ò sí mbẹ ìmọ̀tọ́ yanjú kéwù tọ́ yanjú ẹ̀ ń sọ fún àwọn bàbá wa lárúkù bí oní tá à ń ṣe mítìnì onígbà tó dàrin kan àwọn tá a wà nílé kéwù lọ́dọ̀ bàbá bí wọ́n bá lè ṣe fúsáárì bóyá wọ́n lè tó àbí wọ́n lè yàgbẹ́ ọmọ tó bá gbàdé lọ́wọ́ tẹ̀lé wọn ó gbọ́dọ̀ mú báírò lọ́wọ́ àtìwé ó gbọ́dọ̀ tó bá fẹ́ gbàdé tẹ̀lé bàbá báírò ó gbọ́dọ̀ wà lọ́wọ́ rẹ̀ àtìwé torí pé láti la ilaha illallah láti ojú ilẹ̀kùn inú ilé ìgbẹ́ nǹkan tó máa wá wọ́n tó máa sọ pé máa kọ́lẹ̀ máa kọ́ bíi ti ń wì máa kọ́ bíi ti ń wì bí wọ́n bá kọ̀ọ̀kan fún wa lónìí tí wọ́n ti wò ó wò tí wọ́n ti kọ́ wa tó bá tún di jọ́ kejì wọ́n ní ètò ẹ̀kọ́ ọ̀hún ẹ̀ mú wa ó yẹ kí ọ̀kan tún wọ àárín yìí ń gbé lọ tán lè yí mu dé. ọmọ ìlú lọ́mọ kọ́ni fọ̀bàrú wà sàlù bá àwàdàwọ̀ bìsà káṣọ òbúrẹ́ àjọra. ibi tí wọ́n lọ ni pé ọmọ ìlú lọ́mọ kọ́ni fọ̀bàrú wà sàlù. inú àwọn àfa táwọn ẹgbẹ́ rẹ̀ ló wà lọ́dọ̀ rẹ̀ lásìkò rẹ̀ tígbà tí ẹ̀ ń lílo ńjọ́ náà táwọn tí ń lo ètí ìdè tó ti fọwọ́ wọnú tí ò yẹ ìyá àwọn tí wọ́n ń lò. ọmọdé ọlọmọ kọ́ni fọ̀bàrú wà sàlù. bàbá ò bẹnu àtẹnu àmọ́ àkórí mi máa bí wíńtà pé ìtàbà àti wa kọ́ wa ni pé gbogbo àfa wọn ní àgbà pápá wa ni wọn kó ojúwe ẹnìkankan fún wa bàbá ojúwe ẹnìkankan fún wa pé lágbájá ọ̀tá mi ni rí. bàbá òfin rọ́ọ̀fù gbèsè ayé tẹnìkan torí kìtì ọba àgòkè kọ́mọ lè kúlẹ̀ mọ́. ọmọ yìí lọ́mọ kọ́ni fọ̀bàrú wà sàlù. àwàdàwọ̀ bìsà káṣọ òbúrẹ́ àjọra. wọ́n fi sùúrù lu ayé bàbá gbà pé etí ò sí lónìí èyí tó jù bẹ́ẹ̀ lọ lè wà lọ́la. wọ́n fi bàbá ò fẹ́nu bà tèèyàn jẹ́ bàbá ò fàṣà sí bà tèèyàn jẹ́ bàbá ò sọ pé nìkan ò mọ kéwì ẹrú Ọlọ́run kan àwọn ilé kéwùjọ kan wá wádọ̀ bàbá ó kí wọn tán wọn ni ọlọ́njà rí pé tíra kan mo gbé wá wọn ní kí lọ fẹ́ lò ń bẹ̀ kí lọ fẹ́ béèrè ń bẹ̀ ó ní mo gbọ́ wá sí ìdájí kan láàárọ̀ táfà kan wí mo wá rí tó pín pé tó wí ni ìwíkúwí ni mo sì wo tíra báyìí mo sì bá a bẹ́ẹ̀ pé ìwíkúwí ni lóòótọ́ mo wá ní wá sí ìrìn bàbá ní kí ni tiẹ̀ ìwọ ní wí fún mi wọ́n bá wíwú kúbi tọ́lọ̀ ń bá gbà lọ́wọ́ rẹ̀ nǹkan tẹ́lẹ̀ torí ẹ̀ ló fi wá láàárọ̀ kùtùkùtù ló tó wá di tíra wá. bàbá òfin náà ń sọpọ́tì wọn fún sọpọ́tì láti di méjì rẹ̀ ni. ọmọdé ọlọmọ kọ́ni fọ̀bàrú wà sàlù. ó ti já sí pé tá a bá rí ẹlẹ́gàn àbí abínú ẹni ó ń tẹ̀ ń dẹ̀kun nínú súnmọ́ra ọmọ kéwu wa kọ́ ọmọ àlè ni. ọmọdé ọlọmọ kọ́ni fọ̀bàrú wà sàlù. bá àwàdàwọ̀ bìsà káṣọ òbúrẹ́ àjọra. صبر وعمدهم بذاك الصبر
bàbá ṣe náà lè dùkú yìí ntọ́lọ̀ fi rọ́pò sùúrù iná ní tẹ́ ń wáyé yìí gbogbo ń tàn ṣe yìí ọlọ́run fi ń kí bàbá kù sẹ́ni mi sọ pé o ṣeun ó ní kíní kan وكان سعيكم مذكورا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا وإن هذا كان لكم جزاء ẹ mọ iye ẹ̀ka tọ́mọ kéwù bàbá pín sí ọmọ kéwù bàbá sì ń pe rẹ̀ lọ́mọ kéwù ẹlòmíì bàbá sì fọwọ́ lẹ́rán báyìí wọ́n sì ń wogó wa ọmọ kéwù bàbá tó yanjú wọ́n sì ń síra wọn mọ́bò míì bàbá ó sì torí ẹ̀ ṣépè lọ́mọ kéwù kan bàbá ò bínú sẹ́ bọ́ bá lóò dé lọ́dọ̀ bàbá ó dé náà nù bó sì lóò dé má dàlá rẹ̀. إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا. àwọn alágbègbè ìta tí àwọn bàbá ní máa wí àti gbogbo ń tà ń wí látàárọ̀ agbàpẹ́ àtàwọn bàbá wa àtàfà àwọn afasaki àti bàbá wa khalifa tànà nínú kẹ́ẹ́nù àánú ni gbogbo wọn wà tó wọlé àjọkọ yìí náà báwa lékún àánú wọn sí. ṣé o Qurtubi ọsọ ẹdàpọ̀ ìjà ibẹ̀ fẹ́ràn rahimahullah ọsọ ọ̀rọ̀ mẹ́rin péré ọ̀rọ̀ mẹ́rin wù ní kí n tara wí níyà yìí kọba nítumọ̀ ẹlòmíì ọ̀làgbọ̀ọ́yé rẹ̀ ní wàásù tí wọ́n ní wọ́n ṣe ń yin àfa wọn ni wèrè ni ọmọ bú àfa tiẹ̀. wọ́n sọ pé lábàá rẹ̀. àmọ́ kí wọn náà lè rí nǹkan mú tí gbogbo yìí tá à ń wí ọba kan o. gbọ́ ọ̀rọ̀ Sheikh Qurtubi mẹ́rin náà ni. قال القرطبي رضي الله عنه وقيل كل بلدة يكون فيها أربعة فأهلها معصومون من البلاء إمام عادل لا يظلم وعالم على سبيل الهدى ومشايخ يأمرون بالمعروف وينهون عن المنكر ويحرصون على طلب العلم والقرآن ونساؤهم مستورات لا يتبرجن تبرج الجاهلية الأولى. الله أكبر. كل بلدة يكون فيها أربعة. Sheikh Qurtubi ó ní nǹkan mẹ́rin ó ní ìlú tá a bá ti rí. فأهلها àbí àdúgbò tá a bá ti rí àbí inú ilé tá a bá ti rí فأهلها معصومون من البلاء. ìjọba bá ń pín aburú kò ní kan ilé náà ilé tá a bá ti rí nǹkan mẹ́rin yìí ìjọba bá ń pín wàhálà fìtínà wàhálà ìjàmbá tó bá pè nǹkan mẹ́rin yìí ń bẹ nulẹ̀ yín ìjọba bá ń pín aburú kò ní kan yìí bí nǹkan mẹ́rin yìí bá ń bẹ nù lù yín ìjọba bá ń pín aburú kò ní kan yìí àmọ́ nínú ilé àbílù kan tá a bá ti wá àbíjọ kan tá a bá ti wá nǹkan mẹ́rin yìí tì escape o tí ẹ bá ti jẹ yín yàyẹ ń jẹ wọ́n ní South Africa lọ́wọ́ ni o tó bá ti parí iṣẹ́ tibẹ̀ yọ wá báǹsì lérí rẹ tí o bá ti tá a bá ti rí mẹ́rẹ̀ẹ̀rin tí Sheikh Qurtubi kà yìí àkọ́kọ́. Imamun adilun la yasimu. Ìmáàmù tó dúró ré aṣíwájú rẹ tí kì í sábò sí fẹ́rù ẹ̀yìn
síwájú rẹ tí kì í sábòtì sí pẹ̀lú ẹ̀yìn bí tó ti ń ṣáájú èrò rẹ ni pé kí àwọn tí wọ́n ń tẹ̀lé wọn mọ̀ gbérí mọ́ ó sì ń tẹ̀ wọ́n mọ́lẹ̀ gbogbo ọmọ tí wọn náà bí wọ́n padà gbẹ́sẹ̀ léra wọ̀ wọn kan yìí. ìmáàmù ni àdìmú láyé sílímù. kí ló ń sọ pé kẹ́ni tí ń bọ̀ ọmọ wá sí kí ló ń sọ pé kẹ́ni tí ń bọ̀ ọmọ wá sí gbogbo kéwù yòówù tẹ́ lè kélé yín tẹ́ bá dínà lẹ́mìí pé kí wọ́n mọ̀ jápa wọ́n padà fi lé tí yín náà fi ta burú. ìmáàmù àdìmú láyé sílímù. àwọn ẹlẹ́kàn ń bẹ tí ayé gbọ́ wọn ní pẹ̀lú mímọ́ lánàá tí wọ́n padà gbọ́ nǹkan kan bẹ̀ mọ́ lónìí ẹ fi èsì wọn àwọn tí wọ́n bí wọn nù lẹ́hùn èrò wọn ni kọ́mọ́ sí lẹ́bi tí ó dùn mọ́ tí mo fẹ́ kí wọn náà mú lọ lẹ́nu o èrò ni ò sí lọ́kàn àwọn tí wọ́n ní inú ilé yìí ní ti ń sẹ́kù yìí ti ń sẹ́kù èrò ni ò sí ọ̀dọ̀ bàbá wọn oníwàásí àgbáyé ní ti ń sẹ́kù ní fi ń sẹ́kù iná ni ò sí ilé iṣẹ́ àdámọ̀ iná ni ò sí ilé alájà àgbà iná ni ò sí ilé bàbá sàlásì iná ni ò sí ilé bàbá àgbà alágbàjì gbogbo ilé tó bá rí tí wọ́n pariwo mọ́jẹ̀ta lánàá níbẹ̀ tí wọ́n tún pariwo rẹ̀ lónìí àwọn bàbá ńlá wọn lẹ́mìí kílẹ̀mí ọmọ dìde ni kó oríire kọ̀rọ̀ ni kò ti wíńdò ní mali mọ́ ọlọ́jà rí bẹ́ẹ̀ wọ́n nígbà tá a ti ń gbọ́ dókítà kọ̀rọ̀ a gbọ́ dókítà ilé yẹn yóò dín náà o. àwọn náà tó ń ṣiṣẹ́ tọ̀. àwọn náà tó ń ṣiṣẹ́ tọ̀ àdákẹ́ rárá o. ẹ̀yin náà là ń dúró de o. bọ́bọ̀ ayakunla. wà á lè mú aláṣàbí ìhùdá. pariwo ọlọ́gbọ́n Allahu akbar Allahu akbar ẹlẹ́kẹ̀jì ní alimu. wà á lè mú aláṣàbí ìhùdá. gbogbo olé àbílù dábàá ti rí àwọn àfa gidi aláṣẹbí lílọ húdà. aláṣẹbí ìhùdá. tí wọ́n dúró lójú ọ̀nà ẹ̀tọ́ yìí sọ pé àwọn àfa àti wọn ní káwọn ọmọ lè gbé bàbá wọn lẹ́jọ́ o àwọn kí n wí o àwọn àfa àti wọn ti àwọn ọmọ ìkàlẹ̀ ìgbé lè pe ayé lẹ́jọ́ ẹ fáìní ẹ gbogbo yẹn ní dúndú àfa àwọn ẹjọ́ Ọlọ́run gbangba ni tí ń wí. wà á ní mú aláṣàbí ìhùdá. àwọn tí wọ́n dúró pé Islam ò ní bàjẹ́ gbogbo tí ọba ń ná wa àní kọ Islam ò ní bàjẹ́ Islam ò ní dàrú ẹ mọ ẹyẹ mọ́sálásí ajá àgbà kọ ni láì gbowó lọ́wọ́ ẹnìkan gbogbo láì gbowó lọ́wọ́ ẹnìkan gbogbo bàbá wa ní kọ̀rọ̀ wọ́n pè mí wá sí nílùú kan jẹ́ òní ní làwọn wa wọ́n wá ṣe wá sí tán bàbá àgbàlagbà kan wá dìde wọ́n wá fún mi ní 500 bọ́láfà láti lọ orin ẹ bá ń ṣàdúrà ó ní mọ́sálásí ó ní gbogbo òlú yìí gbọ́njú bá ní mọ́sálásí tó pilẹ̀ ìlú yìí ni oúnjẹ táwọn tí wọ́n ń kọ́ yọ̀dà bàbá wa ní báwọn ti wà yìí bàbá ti ń wí bí dèjì àwọn bàbá wa ní àgbàdo wọ̀nyí ni ọwọ́ láwọn gangan gbọ́njú bá mọ́sálásí yìí ni ó ní àṣírí mọ́sálásí yóò sì gbò nípa ànújẹ́ láwọn tí ń bá bọ̀ ó ní àbá báwọn fẹ́ nu lọrin ṣàdúà kọ́lọ́wọ́ kan àmọ́ níbẹ̀ tí mi wò ní ni mọ́sálásí wọn jẹ́ kíkan kò sẹ́ ti kíkan ni òkè sẹ́yìn ságbà fún lọrin náà sẹ́yìn ti gbà ẹ̀yìn ò pẹ́ gan ẹ̀ sínú àwọn tí sọ pé báwo ti lọrin ti jẹ́ wọn kà ló pa àwọn yẹn wá ń dá tọ́rọ́ kọ́bọ̀ fún ní ẹ̀ wọ́n ti dáwó kó nǹkan yìí lọ́wọ́ wọn ní mọ́sálásí tí wọ́n wí wọn ní mo ṣe dúró yìí fún wọn ní 50,000 owó pánù mélòó ni wọ́n ní wúyọ́ kan wọ́n ní bọ́ọ̀dù mẹ́ẹ̀ẹ́dógún èso èlò wọ́n ti sọ iye ẹlẹ́ẹ̀kan náà. pákó èlò wọ́n ti sọ iye ẹlẹ́ẹ̀kan náà. káfíńtà mélòó ní ọkàn. káfíńtà mélòó wọ́n ti sọ fún ní ọ̀yá bàbá wa abáǹgbà ẹni kankan ti ṣáájú 50,000. lérí ìdúró ni báàlù pé pákó pé èso pé pẹ̀lú ẹni wọ́n kọ́ ọ́ mú tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣàdéhùn fẹ́ ṣe èmi tí wọ́n ṣáájú mo ti ṣe tèmi yé o mo ní àwa ní fún yín lásìkò àmọ́ ẹnìkan bàbá kan wọ́n mọ̀ sí sẹ́kẹ́tìrì máa kọ́ ìyẹn fúnra yín máa kọ́ máa gbà sọ́dọ̀ ìyẹn kó sọ́dọ̀ bàbá anytime ó lè bó owó sẹ̀mú lọ kí wọ́n ti gbé àbá kan lọ ẹnìkan wọ́n ni wọ́n máa gbà níjọ́ tó bá pé
ẹ pè mí gbogbo iye káfíńtà tí ọkàn yìí kó wọn wá láti Ìlọrin wọn wá kàn. pátá wa lọlé àwọn ọmọ wa ń wò mí yóró pé gbogbo owó tẹ kó kalẹ̀ gan kò tí ì péye tí a pa ṣé kò ní padà ṣé wàá ní padà pa yìí tá a pa yìí náà lábá yìí wọn á fún wọn ní kò ní pa là mo ní báwo bá tí ì lè dá mọ́sálásí kọ́bádàjà àgbà tí ń kọ́ sáwọn ibì kan káà náà máa parí ọ̀kan àwọn náà ń practice ẹ̀wọ̀ nù táwa náà ń ṣe nù nígbà tó di sátidé tó lọ bàbá máa pè mí pé àbá lọrin gbogbo ẹ ti pé báyìí kíkan ló kù mo ní atẹ́gùn kan fẹ́ lọrin báyìí tí ń dá wa lálẹ́ àwọn kápẹ́ńtà ìjẹ́ lọrin yìí wọn ò ní fẹ́ bọ́ ọ̀tálẹ́tálẹ́ ni o àmọ́ fún wa di Monday tó bá di Monday wọ́n kó àwọn kápẹ́ńtà wa bàbá wa ó sì di Monday àwọn kápẹ́ńtà mẹ́jọ ni mo ní kan kó lọ. àti ọ̀pọ̀lọpọ̀ pure water. ẹ̀rẹ̀ kan wọ́n á pẹ́ àwọn akótọ̀ ẹ dáná àárọ̀ àti tọ̀sán àti talẹ́ torí wọ́n parí iṣẹ́ yìí lónìí ẹ dáná kalẹ̀ fún wọn tí wọ́n máa jẹ tí wọ́n máa mu wọ́n sì ṣe bẹ́ẹ̀ àfi kọ́ sí àwọn bàbá wọn àwọn ní alimun alasabili huda. kẹ wá sákò ńlẹ kẹ mọ wálé mọ kẹ mọ mẹbí mọ mẹbí àwọn àwọn alágbàgbọ wọn ni. Monday Sunday wọ́n máa ń wálé. wọn náà wọn mọ tí ń ṣẹlẹ̀ nílé ọ̀dàrú mọ́ wọn lọ́wọ́ wọn ò rí ń tọ́ tako eléyìí tá à ń ṣe yìí. wọ́n sì dáko wá mà ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ àbúrò rẹ̀. kọ́dà wọ́n dábìlì gàbárì mà wọ́n ti kọ́ èmi ọ̀rẹ́ rẹ̀ gan wọ́n. àwọn dáhùn yìí wọn àwọn ọ̀bẹ́bí má wọn ọ̀bẹ́bí wọ́n ti lọlẹ̀ lágbáwọ́ sàgbákò wọn ọ̀dẹ́bí màmá fámìlì wọn ọ̀mọ́ ṣe mọ́ ẹ̀yin ká wí kí ló wí. wọ́n máa ṣe wàhálì mọ́ àlàáfíà. èèyàn ti lé irúgbọ̀n dẹ́rùbà wá irúgbọ̀n ní lọ́dọ̀ lọ́ọ̀yà yìí irúgbọ̀n ní ẹ̀dáǹdò. wàhálì mọ́ alasabili huda. afa gidi alasabili huda tó dúró lójú ọ̀nà tọ́lọ́ pé Islam ò ní bàjẹ́ àbúrò ní bẹ́bí ilé ọlọ́wọ́ ní dílé kan ní. wọ́n máa ṣe yíkù. ẹlẹ́kẹ̀kẹ́ ló mọ́ dákọ̀ ẹlẹ́kẹ̀jì mọ́ lọ yìí ó yà mọ́ bọ̀ wá kẹta. wọ́n máa ṣe yíkù ya'muruna bil ma'rufi. àtàwọn sẹ́wù gidi kí ni sẹ́ àwọn sẹ́wù gẹ́gẹ́ àti sí ìlò síra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ káwọn èèyàn máa ń bọ́ tẹ̀lé wa ní tẹ́sẹ̀ òfa rárá o iṣẹ́ wọn gẹ́gẹ́ ni pé ya'muruna bil ma'rufi. àwọn tí wọ́n máa pàṣẹ rere àwọn àfáà gidi wọ́n máa pàṣẹ rere ni gbogbo tí wọ́n bá fi ní wọ́n sì máa fi pàṣẹ rere. wa yanhauna 'anil munkari. wọ́n máa kọ̀ bàjẹ́ bí ẹ mọ̀ sí eléyìí mọ̀ àfáà mi ò mọ̀ sunkún lérí báyé ń bàjẹ́. wa yarusuna 'ala talabihi wal Qur'an. ọmọ sàwọn èèyàn lójú kòkòrò pé ẹ má jẹ́ mọ́ parẹ́ o wal Qur'an ẹ má jẹ́ Al-Qur'an ní parẹ́ o ẹ̀yin bàbá wa tẹ̀ ń jẹ́ àfa wọ́n sùn Al-Qur'an ní bẹ̀rẹ̀ sí máa parẹ́ láwọn àyè kan nílùú yìí ìsìlẹ̀ kéwà rọ̀ mọ́ tọ̀sọ̀ sí mọ́ talẹ́ náà sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọlẹ́ kéwù nìsí wọn ò rẹ́sẹ̀ fi rinlẹ̀ máa ní kí wọ́n fi léèwé mọ́nẹ́jẹ̀ kí ló dé omi bí wàá sùn pẹ̀lú òní mọ́lẹ́ mọ́jà tara wa adálé kéwù gidi mọ̀ àwọn ilé kéwù tó fi léèwé rọ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn dádúró sangbẹ́dẹ́ ilé kéwù bàbá wa lájà gbà ilé kéwù bàbá wa àgbárígidó mọ̀ ọ́dádúró sangbẹ́dẹ́ ilé kéwù bàbá lágbègbè ọ́dádúró sangbẹ́dẹ́ ilé kéwù bàbá kọ̀ọ̀nà dádúró sangbẹ́dẹ́ tó ń tẹ̀ tó lágbà àwọn òdúgbò owó ọ̀fẹ́ tún ni. ọlọ́run tó wá yàrá jẹ ọba náà Sàgbàdá. Sàgbàdá dáàbò kìtàbù ọ̀tún nà Sàgbàdá ara àwọn ọmọ bàbá nù. ọ̀pọ̀lọpọ̀ ń fi iléèwé rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ni. ẹ̀yin náà Sàgbàdá. ẹ dá dúró ẹ má fi iléèwé rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mọ́. kí ló wí. yarusuna 'ala talabil ilmi wal Qur'ani. àwọn àfáà gidi tó ẹgbẹ́ bàbá rí wọn ilé tá a bá ti rí wọn ilé wọn ò ní dàrú. àwọn làwọn tó dúró pẹ̀lú mímọ́. Sidura la yatabarrajna tabarrujal jahiliyyati. ẹlẹ́kẹ̀rin ni
àwọn ilé tá a bá ti ráwọn obìnrin gidi tí wọ́n dúró wámú tí wọ́n mọ̀ sí awẹ́ kan dílé kí wọ́n mọ̀ bòdá kan tí wọ́n ní mọ̀ sí bọ́nẹ́tì lẹ̀ tí wọ́n ní mọ̀ sí búùtù lẹ̀ ẹlòmíì fẹ́ ti búùtù rẹ̀ ló ti dáadáa mọ́ ó ti yọnu síta báyìí torí pé sísí ti pọ̀ jù kọ̀ padà wá di dátì mọ́. wọ́n ti pọ́sẹ̀. láyà tabarajina tabarujali jahili yàtìlú. inú ilé tá a bá ti ríru àwọn àfáà bẹ́ẹ̀ ìlú tá a bá ti ríru àwọn èèyàn bẹ́ẹ̀ tí bẹ́ẹ̀ rẹ̀ yí pé síbẹ̀ ìlú wọn máa nífọ̀kànbalẹ̀ pé wọn ní pín aburú débẹ̀ irú àwọn tá a wá wí lọ́wọ́ á pọ̀ jù lọ́rin kọ́dà ládùúgbò tá a wà yìí ilé àwọn ẹni ọlọ́run lọ́rọ̀ gba ká gbogbo bíi ọ̀dọ́ bàbá wa gbà àgbàdo mọ̀lẹ́kọ̀ọ́ sí àmúṣà ọ̀dọ́ wọn láwa yìí eléyìí ní a mọ̀ pé àwọn kan ti ń kù yìí lọ́jà a mọ̀ pé ó dá wa lójú pé gbogbo ayé ní ó parẹ́ àwọn bí wọ́n máa ń parẹ́ lọ́kọ̀ọ̀kan wọ́n pín tìlọrin ìparẹ́ tìlọrin wọ́n pín kẹ́yìn torí tí wọ́n fi ọ́ wà ń bẹ̀ yóò pẹ́ díẹ̀ lóhùn náà ò ní parẹ́ bá wọn alábà kan nílọrin ò ní parẹ́ yóò parẹ́ àmọ́ tẹ̀yìn tẹ̀ ní tí wọ́n fẹ́ wọn tí yóò yára parẹ́ gba tí yẹn bá parẹ́ tán wọn àti tọ̀hún bàtà pàdé wọn ni pé pápá ogun ẹ̀rẹ́ yóò sọ wàá kàn ti bí iná kò síbi tó ní kàn. ní rọ́ọ̀sì wa. àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ lánàá ẹ̀san rẹ̀ ní sẹ́kù fún wọn lọ́wọ́ yìí bàbá wa gbà bàbá wa Khalifa omi dáadáa man yasrahu li khayran من يسرع الخير خيرا سوف يجني وسارع الشوك في يوم سيدمي ينسى آدم والديان لا ينسى ينسى ابن آدم والديان لا ينسى وكل شيء على الإنسان ينسي من يسرع الخير ìtọ́wá wù kálukú kọ́ máa gbè. من يسرع الخير àmẹ́ni wọ́n bá gbé rere bí bàbá wa gbàdúrà ọmọ ti gbé yìí. خيرا سوف يجني. ilé tó gbìn ní làárọ̀ ọmọdọ́mọ rẹ̀ ọmọ kan jẹ. ọmọ wo ni sà à ń sọ̀rọ̀ nítorí ní pẹ̀lú àfa ló mọ́tà àtàfà yàsí àtàwọn kan. mo ní gbogbo àdúgbò wa níbí ìwà kan ni wọ́n rí lọ́dọ̀ bàbá ni wọ́n fi panupọ̀ sí pé àní padà nílẹ̀ àgbàdo wọn àní padà nígbà bá mi ti kú láyé ti padà lẹ́yìn àwọn ọmọ rẹ̀. bàbá yìí wọ́n jẹ́ sọ̀rọ̀. من يسرع خيرا سوف يجني. àwọn àlífà wa tàná ìtí wọ́n bá lọ́wọ́ bàbá níwà wọn ò filẹ̀ mélòó ní irú wa yìí àwọn àlífà ọmọ wa wá wálé lọ́pọ̀ fún un àlífà wa pariwo nǹkan míì tẹ́ kó láyé ọ̀rọ̀ súnmọ́ra yìí ọ̀rọ̀ lè kéwù yìí gbogbo tó ní ti ná àní súnmọ́ra yìí sẹ́ àní súnmọ́ra yìí sẹ́ àní súnmọ́ra yìí sẹ́ iná lẹ́yìn náà tún bẹ̀rẹ̀ yẹ ẹ̀sìn mi sàlífà ọ̀dọ́ sàlífà ọ̀dọ́ àwọn yẹn ń sàlífà ọ̀dọ́ nísìnyí àlífà ọ̀dọ́ ń bẹ. ọ̀dọ́ ló gbé wa. yóò ní ìdápẹ́jà náà sọ̀dọ̀ tiwa náà. báwọn náà wá ní sáyé. òní dẹ́bìlì àbẹ̀lẹ̀ láwà ní ẹ̀dá ẹ̀dàpẹ̀dàpà nítorí èbí bẹ̀rẹ̀ rẹ̀ àwọn àgbàlagbà náà mú wọ́n sọ̀rọ̀ darúgbó ni àtọ̀wọ̀n wá ní sọ̀dọ̀ ni. àlífà gbàlẹ́sẹ̀ yìí bẹ́ẹ̀ ti bá lọ́wọ́ àwọn tàná. kí ló wí. ينسى ابن آدم ọmọ nìyẹn ní máa gbàgbé o. والديان لا ينسى. ọbẹ̀
ẹlẹ́sàn tí sẹ̀sán gbogbo ohun tí kò wá ṣe ọba àmì òní gbàgbé rí ọba àgbẹ̀tì. wọ́n kò lù sẹ́yìn aláìsàn yóò sí. wọ́n kò lù sẹ́yìn aláìsàn yóò sí. bàbá wa nípa kí lè fẹ́ fi gba jàmọ́ ìlàlejò. látọ̀dọ̀ yín látọ̀dọ̀ yín. ẹ má bínú owó ti wá nù. bàbá wọn àti àgbáyé ẹ fẹ́ rí jẹun àwọn olè máa ṣe bí yín. bẹ́ẹ̀ ni àwọn náà máa ṣe díẹ̀ díẹ̀. aláfún ní gbogbo nǹkan làwọn. kò yé wa àwọn bó ti jẹ́. èyí ó tún lọ lé gbé èyí wọn tọ̀ náà. àwọn tìrọ yìí. àdírù bàbá wọn aláṣẹ àdàkùn la. bàbá wí bàbá wa alájà àgbẹ̀yọ̀ kan lásán. wálé ti kú. ẹni Allahu akbar. Allahu akbar. ó wí dáadáa. Allahu akbar. alájí wa Usman Abiokun wọn lòun ní chairman ìjókòó yìí ọlọ́run ní ló burú fún kò ní fẹ́ burú fún yín. àwọn àdìbà ti pè é ẹsì dáhùn. ẹ wá dá wọn lóhùn. ẹni ẹ jẹ aṣáájú níbi rere. ẹ jẹ́ aṣáájú níbi rere. rere yìí ò ní gba bòmí ọ̀dọ̀ yín náà ní ọmọ. ọ̀dọ̀ yín náà ni ó sì máa wá. inú bàbá ń dùn bá ti ṣe yìí. bẹ́ẹ̀ ti ń kawó òun inú bàbá ń dùn sí ẹ̀ka kọ́kọ́ inú wọn bá fi dùn gan-an. وكل شيء على الإنسان يوسي وكل شيء على الإنسان يوسي. kan lé Abíọ́kùn bàbá máa ń lọ tilétilé ni àjòkó tí wọ́n tó máa jẹun. àwọn ọ̀rẹ́ ti gbé ọjọ́ pélé lòun náà. Allahu akbar. ẹnu ní ọgbà yìí tẹ́ ẹnu ń sà. Bàbá tó bí wọn ọ̀rẹ́ bàbá ni ìyá wa wọ́n fi dáná ọ̀rẹ́ ni. wọ́n fi ìyá wa dáná ọ̀rẹ́ ni. ẹyọ kan nìkan ni ẹ wí. ọ̀rẹ́ bàbá mi. wọ́n fi ara wọn dáná. wọ́n ní Alhaji Usman Abiokun wọ́n ní 50,000 naira. Allahu akbar. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. Alhaji Usman kò ní fẹ́ burú fún yín. àmín. ilé tí ó burú. àmín. iná àtẹ̀lé kan bàbá ní sẹ́ fún yín. ẹ má jà gbowó àdúrà ilé kéwù la wà ṣẹṣẹ àwọn àbá àlá wa ṣe wọn ní ìtajà bàbá ti ṣera wa àmì mú nǹkan kan wà àwọn ọmọ kéwù lágbà. bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka àmì ìdí ni olówó èdè àwọn ẹni kí wọn sọ pé mo ní mo rán yín wá ẹni gbowó wá. Alhaji wa ẹ̀kọ́ là fún wa lówó náà. chairman mọ́sálásí wa nílẹ̀ àgbàgbé ma. Alhaji wa kiriwa Alhaji wa Alhaji wa Tóyìn. Olúwa Tóyìn. Olúwa Tóyìn. ẹlọ́dọ̀ àwọn náà. ẹlọ́dọ̀ wọn. kí làwọn náà fi kíjòkó yìí. tí wọ́n fi kíjòkó yìí ṣe. ẹni pé àdúgbò wa láti ẹ̀ ti bẹ̀rẹ̀. ẹ wá fi nǹkan ńláńlá báyìí ẹ fi bẹ̀rẹ̀ ládùúgbò wa. tí a mọ̀ fún wa. wọ́n ní 10,000 naira. 10,000 naira. wọ́n ní tàwọn kọ́mítì ń bọ̀ lọ́tọ̀. wọ́n ní ti kọ́mítì ń bọ̀ lọ́tọ̀. ọlọ́run oníjọ́ bàjẹ́ fún chairman. ọlọ́run oníjọ́ bàjẹ́ fún chairman láéláé. ọ̀rọ̀ yìí ò ní fẹ́ dojú. ọ̀rọ̀ yìí ò ní fẹ́ dojú. kò sì ní dojú. kò sì ní dojú láéláé. àwọn yà sẹ́ iná bá tẹ̀ iná fẹ́ iná. àwọn kọ́mítì lápapọ̀. àwọn kọ́mítì lápapọ̀ wọ́n ní 10,000 naira. wọ́n ní 10,000 naira ọlọ́wọ́n náà fi tẹ̀lé chairman. wọ́n náà fi tẹ̀lé chairman 20,000 naira. àwọn náà 20,000 naira wọ́n ní àwọn náà fi kí jama wọn wọlé. wọ́n ní kí àwọn jàmáà kó máa wọlé. bàbá wa pòfẹ́sọ̀ wa Akórèdé. bàbá wa pòfẹ́sọ̀ wa Akórèdé wọ́n ní 5,000. wọ́n ní 5,000 naira ọlọ́wọ́n ní jẹ́ máa padà sí. ọlọ́run ní jẹ́ máa padà sí ibú o. kò ní burú fún yín kò ní láyé. fẹ́ burú fún yín láéláé. bàbá ẹ má fún wa lówó ẹ ti fún wa lówó tipẹ́tipẹ́ èyí tẹ́ fún gàbárí ní òní náà àti ìnà tán. ìpẹ́lẹ́ òrè tó wọ́n àti ìnà tán. Alhaji wa Abdulsalam Amsa. alùsùnà gidi náà. 20,000 naira. náà ní Alóore Alhaji wa Abdulsalam Amsa ní Alóore. alóore wọ́n láwọn sẹ́ńtẹ̀ sí àkáǹtì Sumura. wọ́n ti sẹ́ńdẹ̀. wọ́n lè ti wọlé 20,000 naira. àwọn náà lákàntì lọ́wọ́ o. amójútó ni tá a lọ́nà mi. náà ajá bíbù náà oníkató tó máa lọ ọ̀dọ̀ àwọn obìnrin. ká tó máa lọ́dọ̀ àwọn ẹ̀yà wa.
àwọn ìyá wa sára tó ajé tó mọ bí. àwọn ìyá wa sára tó ajé tó mọ bí. 1000. wọ́n ní 1000 naira. wọ́n láwọn ọkùnrin tí wọ́n bá wá. àwọn ọkùnrin tí wọ́n bá wá. wípé àwọn kí jàmá bàbá wa gbàgbọ́ mọ̀ àwọn kí jàmá bàbá wa gbàgbọ́ mọ̀ ládùúgbò yìí. wọ́n tètè wá. ó ní àwọn bàbá wa àlífà. àwọn bàbá wa àlífà. wọ́n gba gbogbo wa lálejò. wọ́n gba gbogbo wa lálejò. wọ́n ní 10,000. wọ́n ní 10,000 naira. àbá wa olóṣùn. àbá wa olóṣùn. àbá wa olóṣùn ní 5,000. àbá wa olóṣùn wọ́n ní 5,000 naira. àbá àbálù. wọ́n ní ẹgbẹ́ wo bàbá wa àlífà padà. ṣé wàá gbowó lọ́wọ́. wọ́n ní bàbá wa àlífà. ẹ má dàá mọ̀ kẹ́ ẹ dá padà. wọ́n ní kẹ́ ẹ dá padà wá. wọ́n ní bàbá wa àlífà wọ́n mú gbogbo wa wóde kọ́ ni. kò yẹ kó jẹ́ tì. Allahu Akbar. wọ́n ní bàbá wa àlífà ni wọ́n kó wa wóde. bàbá wa àlífà ni wọ́n kó gbogbo wa wóde. owó wọn ṣe wá jẹ́ 10,000 tí gbogbo wa wá ń wòran. àwọn fámìlì Ajere. àwọn fámìlì Ajere. 10,000. 10,000. àbáwá mùtọ́lùbí àgbàdùnmá. àbáwá mùtọ́lùbí àgbàdùnmá. 2,000. 2,000. wọ́n tẹ̀lé owó bàbá. wọ́n ṣe owó àlífà nù. wọ́n ṣe owó àlífà nù. wọ́n ṣe owó àlífà. bàbá wa gbà. bàbá wa gbà. bàbá wa Sukuti. bàbá wa Sukuti. 1,000. wọ́n tẹ̀lé bàbá wa. wọ́n tẹ̀lé bàbá wa àlífà. àwọn bàbá wa ọlọ́sà. bàbá wa ọlọ́sà. 1,000. wọ́n tẹ̀lé bàbá wa. wọ́n tẹ̀lé bàbá wa àlífà. bàbá wa ṣé Abdulgani Akóredé. bàbá wa Akóredé. yàtọ̀ sí èyí tí wọ́n ti sọ wọ́n ti tẹ̀lé bàbá wa àlífà 1,000. àwọn bàbá wa Màálùmọ̀ Onitsha. bàbá wa Onitsha. wọ́n jẹ́ chairman gbogbo ilé. wọ́n jẹ́ chairman fún gbogbo ilé. 1,000 naira. àwọn bàbá wa àfa tó tún àwọn àbá wa ní ẹkẹ wù. àwọn àbá wa ní ẹkẹ wù. wọ́n tẹ̀lé bàbá àlífà. wọ́n tẹ̀lé bàbá àlífà. àwọn bàbá Mudiru ní. bàbá Mudiru. 5,000 naira. wọ́n tẹ̀lé bàbá wa àlífà. alájà wọn ṣàyẹ ní àgbàdùnmá. wọ́n tẹ̀lé bàbá wa. wọ́n tẹ̀lé bàbá àlífà. gbogbo àwọn tá a bá tẹ̀lé wọn. ayakumullah. ẹni Allahu Akbar. Allahu Akbar. bí owó bàbá wa àlífà Màálùmọ̀ ní kí n wíwẹ̀ pé tí ọba mú 100 ọgbọ̀dọ̀ pé 50. wọ́n ní bí ọba mọ̀ 100 ọgbọ̀dọ̀ pé 50. bàbá wa aláṣẹ. bàbá wa aláṣẹ. bàbá wa àlífà oníwàásí àgbáyé. bàbá Mudiru oníwàásí àgbáyé ti débẹ̀. bàbá wa Abdullahi olóòótọ́. 5,000 naira. bàbá wa Abdullahi olóòótọ́ 1,000. àlùfà wa Yakub. ẹgbọ́n mi yìí náà oní akramakumullah. wọ́n ní bàbá wa àlífà bí wọ́n bá dá ní tí ò pé. wọ́n láwọn gbọ́dọ̀ àwọn kalẹ̀ tí ó dùn pé iye tẹ́ ẹ bá fẹ́. wọ́n ní kéèké àwọn báyìí o. wọ́n ní bàbá wa ìmáàmù. wọ́n láwọn sọ̀pọ̀tì bàbá wa àlífà pẹ̀lú 10,000 naira. oní àbá wa Yakub. bàbá wa Yakub. iye kéwù nílé yẹ yóò di 1,000 naira. bàbá wa Mọ́gàjí àgbàdo. bàbá wa Mọ́gàjí àgbàdo 1,000 naira. àlífà oníwàásí àgbáyé 1,000 naira. bàbá wa Mùsùlùmí. bàbókò 1,000 naira. bàbá wa ìmáàmù àríkẹ́wùyọ̀ 1,000 naira. ìyá bàtà 500 naira. 10,000 wọ́n support àwọn àlífà. bàbá wa Òkúdilé bẹ́ẹ̀ ni. bàbá wa Òkúdilé. bàbá wa ìmáàmù Sàánú. aláàjì wa Ishaq ọdẹ 1,000. bàbá wa ìmáàmù Sàánú ti dé 1,000 naira. lẹ́yìn bí agbẹ́gbẹ̀mà 1,000 naira. bàbá wa Ọ̀káká 500 naira. bàbá wa Sànúsí ẹlẹ́yìnlá 1,000 naira. Ọ̀káká owó rẹ̀ tó pariwo. ustaz wa Musa Kọ̀rọ̀ 500 naira. bàbá Umaru Ajétúmọ̀bí 1,000 naira. bàbá Màálùmọ̀ àgbà. bàbá Màálùmọ̀ àgbà ọlọ́kọ̀ọ́lá 1,000 naira.
kò ní àǹtí wa Ìyábọ̀ Ajẹ́túmọ̀bí. àǹtí wa Ìyábọ̀ Ajẹ́túmọ̀bí. ìyàwó pòfẹ́sọ̀ wa. ìyàwó pòfẹ́sọ̀ wa. wọ́n ní àwọn ní jáde di jókòó yìí. wọ́n láwọn ní jáde di ìjókòó yìí. àti alájà Tóyìn. àti alájà wa Tóyìn. wọ́n ní àmọ́ ìyá wa Ajẹ́túmọ̀bí. wọ́n ní ìyá wa Ajẹ́túmọ̀bí. wọ́n ní gbogbo àga tá a jókòó sí. àwọn ni wọ́n kó wa. kí ládàá rẹ̀ wọ́n bá wọn àgbàlagbà. kí ládàá rẹ̀ wọ́n bá wọn àgbàlagbà. lábẹ́ pàgbó bàbá wa nípa. lábẹ́ pàgbó bàbá wa nípa. lábẹ́ yín pàgbó bàbá wa nípa. Ustazu Abdul Fattah wọlé. wọ́n kí o bàbá lálẹ́ wọn náà. 5,000 naira. wọ́n làwọn support bàbá wa nípa. bàbá wa nípa wọ́n support wọn. Amidi wa Aba Yunus 500 naira. Alhaji wa sọ́ọ̀lù ọlọ́wọ́ kọ́ wa 500 naira. gbogbo àwọn obìnrin yẹn yíyá owó tó pọ̀ ni wọ́n dá wa. gbogbo àwọn ìyá wa ní Àgbàgbọ́mà. gbogbo àwọn ìyá wa ní Àgbàgbọ́mà. gbogbo àwọn ìyá wa lókè àpòmù. àwọn ìyá wa lálágbàdo ẹ abáàbù sọ́ọ̀lì yìí nà gbogbo tó pọ̀ ni wọ́n. Alhaji wa Usman Agarawu 5,000 naira wọ́n support bàbá wa nípa. naam onígbogbo. Ṣáàlẹ̀ bí wa Alhaja Ìyábọ̀ wa Ajẹ́túmọ̀bí Àgbàgbọ́mà. owó wọn lọ́pọ̀ yìí. owó wọn lọ́pọ̀ yìí ẹ̀ wò. owó lọ́wọ́. ó súnmọ́ bí 10,000. 10,000 naira. 10,000 naira. àbàbá lọ́wọ́ níjó burú. àbàbá ní ọlọ́run níjó burú fún yín. naam 10,000. 10,000. ẹja gbọ́ àdàdì tí owó àwọn. owó bàbá nìkan. Alhaja wa Tóyìn Àgbàrígidọ́mà àárín tí wọn. àárín tí owó yín. ìyá wa tó bá kù lóbìnrin. gbogbo ìyá wa tó bá sọ̀kù lóbìnrin. àárín tí ẹ̀yin náà. àárín tí ẹ̀yin náà. gbogbo ẹni tóun náà wá fẹ́ fi nǹkan kan dá. gbogbo ẹni tóun náà fẹ́ fi nǹkan kan dá sí i. yá gbogbo àbá Àgbàgbọ́mà ń gbọ́ yìí. orúkọ bàbá wa Àgbàgbọ́mà lágbọ́ yìí. ilé Àgbàgbọ́mà ni wọ́n ti. ilé Àgbàgbọ́mà ni wọ́n ti darí ètò. ni wọ́n ti gbàlejò. wọ́n ti gbàlejò. àdúgbò wa ń bí rẹ̀. gbogbo àdúgbò wa ní àyínlọ́gbàlejò súnmọ́ra. ntẹ́mi náà nílì. ìgbómìnà nílò. gbogbo ìyá wa tó ń jòkó lẹ́yìn náà àwọn náà ti dá tiwọn wá wọ́n sọ̀pọ̀tì bàbá wa nípa. gbogbo ẹni tó bá tó kù. gbogbo ẹni tó bá tó sẹ́kù. kálukú ó tètè dìde lẹ́ẹ̀kan. kálukú ó tètè dìde lẹ́ẹ̀kan náà. wá tẹ́wọ́ rẹ. wá tẹ́wọ̀ rẹ. tẹ́ dáadáa. tẹ́ dáadáa. bá wa láti dínà wọlé. ọlọ́dẹ àyè pé tẹ́bá wọlé. àbáwá kì í kẹ́ ẹ̀ ní màbàdà sí. ẹ̀ ní bàbá wa kíkí Àgbàgbọ́mà làwọn náà. ìyá wa alájà wa títí. Alhaja wa Títí Láyọ̀ wọ́n ní 1,000 naira. Alhaja wa Títí Àgbàgbọ́mà 1,000 naira. Àbáwá Masamudi láti Pàgátà oníkan 1,000 naira. wọ́n sọ fún bàbá wa nípa. ẹ̀já gbọ́wọ́ bàbá wa nípa. bàtà gbọ́wọ́ bàbá wa nípa. bẹ́ẹ̀ ni bàbá wa káàtì fi ti wọlé. àti dákọ̀ wọn ìyàrá wọn létò ni. àmọ̀ gbẹ́tò ilé rédíò olúwọlá wọn. bàbá wa ìmọ̀mù aláwùyá. bàbá wa ìmáàmù wa aláwùyá. àwọn náà ní khalifa wa. àwọn náà ní khalifa wa. lójú ọ̀nà wa Tariqatul Qadiriyya. lójú ọ̀nà wa Tariqatul Qadiriyya. ó ní farabalẹ̀ ó ní ẹnìkan ń dà lé ríru. wọ́n ní ẹnìkan ń dà lé ríru. Sahibul Bayani Qadiriyya ni. Sahibul Bayani Qadiriyya ni. bàbá Àgbàgbọ́mà Tijaniyya. bàbá Àgbàgbọ́mà Tijaniyya ni. ìjọ tọrọ bá débẹ̀. ìjọ tọrọ bá débẹ̀. bàbá ti fún mi ní ìsìn ní pé kí n lè gbọ́wọ́ Qadiriyya. bí bàbá ti fún bàbá ní ọ̀dà ẹgbẹ́ kó lè gbọ́wọ́ Qadiriyya. ọ̀rọ̀ bá débẹ̀ ọmọ gbọ́ kọ́mísù. ọ̀rọ̀ tí débẹ̀. ọ̀rọ̀ ìdébẹ̀. Alhaja wa Tóyìn Àgbàgbọ́mà. Alhaja wa Tóyìn Àgbàgbọ́mà 5,000 naira. 5,000 naira. àwọn náà wọ́n ní kó tẹ̀lé owó bàbá wa. wọ́n ní kó tẹ̀lé owó bàbá wa nípa. náà polisi gbogbo wa tẹ́wọ́. gbogbo ẹ̀dá kan ẹ̀dá tẹ́wọ́. ọlọ́kọ̀ wọlé ìkẹ́ rẹ̀ tí ń bẹ lérí wa yìí. ọlọ́mọsà wọlé ìkẹ́ rẹ̀ tí ń bẹ lérí wa yìí. wọ́n lówó bàbá wa nípa 55,500 and kìnnìkan. 55,000.